ẹ kú dédé àsìkò yìí ní gbogbo pété bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo fẹ́ sọ nǹkan kan nípa kábíyèsí Olúbàdàn olóyè Ìgbòho Sunday Adéyẹmọ, olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. wọn a máa pe Olúbàdàn ní bàbá àwọn. ẹ bá ń kí bàbá mi bó ṣe máa ń sọ nìyẹn. mo kọ̀ yà lọ síbẹ̀ yẹn ni torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó ní ṣe pẹ̀lú ẹni tí olóyè Sunday Ìgbòho máa ń pè ní bàbá àwọn, tí wọ́n sì máa ń fi ìwà yẹn hàn láti ọ̀rọ̀ ẹnu àti ní ìwà. bàbá yìí náà tá a pè ní Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, àwọn náà sì máa ń fi ìwà bàbá hàn sí olóyè Sunday Ìgbòho. kí wọ́n ṣe olóyè Sunday Ìgbòho nìkan, sí àwọn ará ìlú tí wọ́n jọmọ kóòtù ilẹ̀ àjùrẹ́bí, sí àwọn ọmọ Yorùbá. kí ló tún bí ọ̀rọ̀ yìí tí mò ń sọ? òun ni wípé ìkọ́kọ́ ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí tí ó wú mi lórí púpọ̀ pẹ̀lú ohun tí kábíyèsí Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n ṣe. mo máa ń sọ wípé we are very very lucky to have Olúbàdàn in our midst in Yorùbá land, nítorí pé wọ́n jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn ọba tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àti àwọn èèyàn inú rẹ̀, tí wọ́n mú ọ̀rọ̀ wọn lókùnkúndùn wípé àwọn èèyàn yìí ìpalára ò gbọ́dọ̀ dé bá wọn, wọn ò gbọ́dọ̀ kábàámọ̀ wípé wọ́n jẹ́ ọmọ kóòtù àjùrẹ́bí. kí má dín ìnà pẹnu, kí má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé ṣáájú ni ọba yìí ti gbé ìgbésẹ̀ kan nípa ọ̀rọ̀ ètò ààbò nígbà tí wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá àgbègbè. lára ọ̀nà tí kábíyèsí yìí fi ń ṣe dáadáa sí àwọn ará ìlú nìyẹn. I wish wípé àwọn kábíyèsí mìíràn, àwọn èèyàn mìíràn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ láwùjọ, wọ́n lè ṣe kíni, wọ́n lè wo àwòkọ́ṣe rẹ̀ lára kábíyèsí Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. bẹ́ẹ̀ Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹniìtàn Ògúnwùsì Adéyẹyè Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí o, wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìlera ti pe àwọn náà àlìpàtẹ wípé ẹ wá o, ẹ jẹ́ ká tún jíròrò lórí ọ̀rọ̀ ètò ìlera àwọn èèyàn yín. ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí Onírìṣà ṣe jẹ́ alága fún àwọn ọba lọ́ba ní apá ti gúúsù, ni wọ́n fi pè wọ́n fọ́nrán yẹn, àwọn pictures yẹn, àwọn àwòrán yẹn níbi ìpàdé wọn tí ìpàdé náà dálé lórí. òun ni ètò ìlera àwọn ará ìlú, ètò ìlera alábọ́dé primary health center. òun ni ohun tí ó wá lọ yìí. mo rí pé trendy yìí ó ní ìtumọ̀ púpọ̀ ni mo ṣe ní ká tún mú wá, kí àwọn ká lè máa ṣe kóríyá fún àwọn ọba wọ̀nyí, ká lè máa gbé òṣùbà káre fún wọn wípé àwọn ọba yìí ń ṣe dáadáa. ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀. èyí tí mo fẹ́ sọ yìí ó dá lórí kábíyèsí Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. kí ni wọ́n ṣe? and ọ̀nà méjì ni mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí wọn. yín tẹ́ bá mi mọ kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi fi ránṣẹ́ sí wọn pé èmi mọ iye ohun tí wọ́n ń ṣe fún wa o nílẹ̀ Yorùbá. mo dẹ̀gbà ládùúrà wípé ẹṣin ọba àjòkó pẹ́, ìrùkẹ̀rẹ̀ adókíní. àwọn ohun tẹ́ ń ṣe yìí àṣeyọrí lálákànṣepọ̀, àṣeyọrí lẹ́wọ̀n máa ṣe. mo fẹ́ gbìyànjú láti sáré mú ohun tó ṣẹlẹ̀ láàrin kábíyèsí Olúbàdàn àti àwọn èèyàn kan tí wọ́n mọ̀ nípa ètò ìlera dáadáa, tó fi di wípé kábíyèsí sọ di mímọ̀ pé ètò ìlera àwọn ará ìlú mi, àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó jẹ mí lógún púpọ̀ púpọ̀. màá mú wá sí etí ìgbọ́n yín kẹ́ lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ní láti mẹ́nubà, a dẹ̀ ní láti sọ̀rọ̀ nípa ẹ̀, nítorí ohun tí kábíyèsí yìí ń ṣe ohun tó dáa ni. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú àkọlé yẹn tó sọ wípé
àkọlé yẹn sọ wípé Olúbàdàn to partner California University on Ọ̀yọ́ healthcare delivery system. Bí àkọlé yẹn ṣe lọ nìyẹn. Ẹ jẹ́ kí wá ka bọ́dì yẹn fún yín dáadáa. Kẹ́ lè mọ̀ wípé kì í ṣe wípé headline nìkan, ó tún kọjá headline. Bóyá tẹ́ bá gbọ́ bọ́dì ẹ̀, ẹ máa understand pé lótìtọ́ àti lódodo kábíyèsí yìí wọ́n ń ṣe dáadáa nípa ti ohun tó jẹ àwọn ará ìlú lógún. Wọ́n dẹ̀ sọ kankan nínú àtẹ̀jáde yìí, nínú write up tí mo fẹ́ kà yìí, nínú news yìí, wọ́n sọ kankan tó wú mi lórí púpọ̀ tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́yìn náà gbọ́. The Olúbàdàn of Ibadan land, Ọba Rashidi Ladoja, on Monday expressed readiness to partner with the University of California, Los Angeles, Sadiat Toyin Lawan Foundation and Tabernacle Worship and Prayer Ministry, California, on healthcare delivery in Ibadan land. Oba Ladoja disclosed this while receiving Toyin Lawan and other representatives of the 3 non-governmental organizations at his palace in Oke Aremo, Ibadan North local government area of Oyo. He said, he said, the health of the people of Ibadan land is of paramount importance to me. He said, the health of the people of Ibadan land is of paramount importance to me. I will leave no stone unturned to ensure the provision and promotion of the healthy living of residents of the ancient city, for health is wealth. Kẹ́lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò nìkan kọ́ ni bàbá yìí mú lókùnkúndùn. Kẹ́lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò kọ́ ni bàbá olóyè Sunday Ìgbòho mú lókùnkúndùn ìyẹn Olúbàdàn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú fún yín. Let me use this period to express my readiness to partner with the University of California, Los Angeles, Sadiat Toyin Lawan Foundation and Tabernacle Worship and Prayer Ministry, California, on the health care delivery system in Ibadan. The monarch said he had facilitated a meeting between the visiting team and officials of the Oyo State Premier Health Care Board. Led by its executive secretary, Muhyiddin Olatunji. According to him, the meeting was necessary to ensure effective collaboration. Earlier, the leader of the outreach, Toyin Lawan, said the visit was aimed at seeking collaboration with the Olúbàdàn on community health partnerships and outreach for primary health care centers, tertiary hospitals, and local governments. Ẹ̀rí, bàbá yìí ò mú ọ̀rọ̀ ètò ààbò nìkan lókùnkúndùn, wọ́n tún mú ọ̀rọ̀ ètò ìlera àwọn ará ìlú, wọ́n tún ṣe kíni, wọ́n mú lókùnkúndùn wípé sẹ́ẹ̀ bàbá ń jà fún ètò ààbò lápá kan, ẹ jẹ́ ká tún máa mú ọ̀rọ̀ ètò àwọn ará ìlú wa ká ṣe kíni, ká mú lókùnkúndùn, for health is wealth. Ó ṣe pàtàkì. Torí ẹ̀ mo ṣe máa ń sọ pé congratulations to ẹ̀yin ní ìlú Ìbàdàn àti gbogbo àwọn ọmọ ilẹ̀ kóòtù àjíire àti sí gbogbo àwọn ọmọ kóòtù àjíire bí. Nítorí pé irú nǹkan tó bá yín ṣe táwọn ọba àtókù bá lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rẹ̀, á jẹ́ kí àwọn kan tún ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ nílẹ̀ Yorùbá. I wish kí àwọn ọba àtókù kí wọ́n cultivate habit yìí láti rí i pé bí a ṣe mú ọ̀rọ̀ ètò ààbò lókùnkúndùn ká máa mú ọ̀rọ̀ ètò ìlera wa. Wọ́n mú mi rántí àwọn ìgbà ayé bàbá wa Awólọ́wọ̀ nígbà tí gbogbo ẹ̀ jẹ́ ọ̀fẹ́, tí wọ́n ètò ìlera tí wọ́n ṣe gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́. Bàbá yìí náà tuntun gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí, Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe dílẹ̀. Ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí, ohun tẹ́ bá rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ dẹ̀ bá mi share kó lè débi tó yẹ kó dé, káwọn èèyàn lè mọ̀ wípé yes, àwọn ọba kan wà. Bóyá táwọn àwọn èèyàn kan bá túrí wọn á mọ̀ pé àwọn ọba kan ṣiṣẹ́ fún àwọn ará ìlú, ohun tá a gbé wọn sórí ipò fún wọn ṣe, wọ́n dẹ̀ mú lókùnkúndùn. Ìkejì ni wípé tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Kábíyèsí, èmi ò tó, mo kàn fẹ́ gbà yín lámọ̀ràn ni. Ẹ jọ̀ọ́, gbogbo ohun tó máa ta epo sí aṣọ àlà yín, ẹ bá mi jìnnà sí. Kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀? Recently, àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ awuyewuye, wọ́n ní àwọn olóṣèlú kan ń sọ̀rọ̀ sí, wọ́n fẹ́ máa bu ẹnu àtẹ́ lu Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà lórí ọ̀rọ̀ ó ṣe òṣèlú kò ṣe òṣèlú. And then mi ò ní fẹ́ jẹ́ kí irú eléyìí kó wá láti ọ̀dọ̀ olóṣèlú kankan. Àwọn kan wà tí mo máa sọ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú. Very recently, mama dish out so many secrets you need to know about these so-called politicians. Màá ń yànnàná àwọn kankan nípa ọ̀rọ̀ politics fún yín àti bí àwọn kan ṣe ń lọ, kì í ṣe lórí ètò yìí. Watch out. Ohun tó mú mi sọ̀rọ̀ wípé mo fẹ́ gba Olúbàdàn lámọ̀ràn ní ọ̀rọ̀ tí ìgbìmọ̀ àwọn ọmọ ìlú Ìbàdàn sọ. Wọ́n ní any attempt to disrespect Olúbàdàn will not be tolerated. Ìbàdàn indigenes warns politicians. Ẹ kí n ká síwájú.
Indigenes of Olubadan, indigenes of Ibadan under the aegis of Central Council of Ibadan, Indigenes CCII, have declared that any attempt by any politician to disrespect the Olubadan of Ibadan land, Oba Rasheed Ladoja, will not be tolerated. CCII made this declaration in response to a comment allegedly made by certain politicians about the Olubadan. Daily Post gathered that a gubernatorial aspirant on the platform of All Progressive Congress APC, who is also an indigene of Ibadan, allegedly made a derogatory comment about Olubadan. The statement stressed that the council would not tolerate any form of disrespect directed at the Olubadans too. CCI stressed that the Olubadan remain a ununified father figure to all indigenes and residents of the ancient city. This too is sacred to the people of Ibadan land and must be treated with the highest respect at all time. Ẹ jẹ́ kí n dúró bẹ́ẹ̀. Kábíyèsí ẹ jọ̀ọ́, mo forí adé bẹ̀yìn ni. Ẹ má jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àlà yín. Ẹ fi wọ́n lẹ̀. Ẹni bá wá, fine. Ẹni tí ò bá wá, fine. Mo rí nǹkan kan dì mọ́ lára Kábíyèsí Ọ̀nìrìṣà. Ẹ mọ̀ pé àsìkò ètò ìdìbò wọn ti súnmọ́lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC ó ti lọ sọ́dọ̀ Ọ̀nìrìṣà. Wọ́n kì í tọ̀yàyà, wọ́n welcome ẹ̀. Gómìnà tó wà ń bẹ̀ lásìkò yìí, gómìnà Adeleke, àwọn náà lọ síbẹ̀. Kábíyèsí Ọ̀nìrìṣà wọ́n kì í tọ̀yàyà. Kábíyèsí yìí gba gbogbo wọn mọ́ra, wọn ò fi sọ pé ta ló wá fẹ́ mú kábíyèsí wípé wọ́n ń ṣe òṣèlú. So mo fẹ́ bẹ̀ Kábíyèsí Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, ẹ jọ̀ọ́ ẹ má bá wọn lọ́wọ́ sí i. Ẹni bá wá kó wá ṣe ohun tó bá yẹ kẹ́ ṣe, ìwúre tẹ́ bá yẹ kẹ́ fún wọn. Lótìtọ́ olóṣèlú náà lẹ́yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà kan mo mọ̀ pé orí tẹ́ fi ṣe ewé tẹ́ fi ṣe òṣèlú náà ó sì wà ń bẹ̀. Kábíyèsí ẹ má jẹ́ kí wọ́n tẹ epo sí aṣọ àlà yín. Mo like bí àwọn ìgbìmọ̀ yìí ṣe jáde láti wá defend àárín yẹn torí awuyewuye yẹn ń lọ lóòótọ́. Èmi náà dẹ̀ ń fi ojú ara mi rí pé àwọn èèyàn kan fẹ́ máa disrespect ọba Olúbàdàn tí èmi gan ọ̀dẹ̀ ní fi ara gba gbogbo àwọn nǹkan wọ̀nyí. We don't need to respect the monarch. Ọba aládé ni wọ́n. Ẹ lè fi word of experience wọn, ẹ lè fi wé àwọn nǹkan tẹ̀yin fẹ́ máa gbébọ̀ lásìkò yìí. Bí wọ́n ṣe fẹ́ ṣe ó yé wọn. Kábíyèsí ni mo máa bẹ̀ wípé àgbà kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀. Tọmọdé bá sọ pé òun láṣọ bí àgbà kò lè ní àkísà tó bí àgbà. Ẹ̀rọ abámi bá wọn fi ọgbọ́n tó. Elédùmarè á sì máa fún yín ṣe. Ọ̀rọ̀ táwọn arábí yìí sọ, èmi náà ó ní àwọn nǹkan tèmi ti rí. Kó tó di pé mo rí write up yìí, mo kàn ní kí n tún fi gbá ọ̀rọ̀ mi nídìí ni. Kábíyèsí mi ní fẹ́ jẹ́ kí fọ́nrán yìí gùn jù. Mo mọ̀ pé ọlọ́gbọ́n onímọ̀ olóye ni Kábíyèsí Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Ibi tí mo sọ dé gan, ó ti yé wọn débẹ̀. Ẹ̀yin tẹ́ bá wá wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti comment, láti bá mi share, láti bá mi like kó dé gbogbo ibi tó yẹ kó dé. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹnìkan sọ̀rọ̀ nípa ọba Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Kí làwọn kan tí wọ́n sọ máa fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Ohun kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo, mo ṣì ń gather information lọ́wọ́. Tí bá ti gather information yẹn máa mú wá sí ètò ìgbọ̀nyìn. Kí ló ṣẹlẹ̀? Àwọn ará bí yìí tún ni. Ó dà, mo ń bọ̀, ẹ jẹ́ ká dé ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Ire o, ire kàbìtì. Ọ̀rọ̀ yẹn bàbá wa Adéwọ̀lú Ládọjà, bẹ́ẹ̀ ni èmi mo sọ, èmi tí wọ́n wá bá nì pé ọ̀rọ̀ tó wà ní pẹ̀lú àwa Olúbàdàn Council pẹ̀lú Adétúnjí bóun náà ṣe yanjú ẹ̀ ká yanjú ẹ̀ lọ́dà o. Èmi mo gbogbo ẹnu mo fi sọ ti eyín náà o. Wá lọ́rẹ̀ lọ́ta o. Pẹ̀lú báwọn èèyàn kan tiẹ̀ ṣe sọ pé lílọ wọn sọ́dọ̀ Tinubu lemọ́lemọ́ ìgbà kan pé wọ́n lọ gba tíkẹ́ẹ̀tì wá fún Sàràfàdé Àlí. Àwọn ni wọ́n wàá gba tíkẹ́ẹ̀tì fún Sàràfà. Ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ o, àwọn làwọn fún Sàràfà ní tíkẹ́ẹ̀tì. Àwọn ni wọ́n fún Sàràfà torí pé ṣé Sàràfà jẹ́ bí Muyideen, ó jẹ́ bí àkọ́bí Kábíyèsí Ládọjà. Ọ̀dà wọ́n bá ṣe pé ọmọ rẹ̀ ní nísìn ilé lè máa pariwo pé olóbì ọmọ rẹ̀ ní Sàràfàdé Àlí náà ọmọ Kábíyèsí náà ni látàyé ìgbà tí wọ́n ti ṣe gómìnà. Ọ̀gbọ́n mi. Tí wọ́n ní ẹjọ́ lẹ̀pọ̀ ni. Wọ́n jọ lẹ̀pọ̀ wọ́n jọ lẹ̀pọ̀ lọ́yọ́ ní SSG ló gbẹ́ lómi ibẹ̀. Ẹ máa follow trend. Ládọjà ẹ máa ṣèyàn báwọn.
pé wọn bá wọn dá sóṣèlú, wọn lọ gba tíkẹ́ẹ̀tì kan. Gba títọ gba nǹkan kan fẹ́ni kankan. Bẹ́ẹ̀mi náà bá dé àwọn ìrírí ni pé kínní ni èmi náà lò tí ọmọ ni tí n bá súnmọ́ nísìnyí tí n bá ṣe pé kínní tí ọba kò mẹ́ẹ̀ máa ní tí ọba mọ tí mo ti bá Peter sọ lónìí tí ọba mọ tí Peter lóun ṣe fún mi lónìí bẹ́ẹ̀mi náà ó ṣe wí náà ó ti yé ọ. ọmọ Ládọjà ní Sàràfà fine àbí òyò àmọ́ kì í ṣe pé lọ́nà tó wà nílẹ̀ yìí kábíyèsí ọ̀gbọ́dọ̀ pa àwọn faramọ́ kí ló dé tó wọ́n. kábíyèsí gùn wá Ìgbòho dá ìsùn ọjọ́ náà wọ́n yẹn wọ́n kọ́kọ́ ní kábíyèsí wà lẹ́kọ̀ọ́. ẹni sùúrù kẹlẹ kókó lára rẹ lè kó ṣàkóso ààrẹ Ọlọ́run ní fàárẹ ṣe báyìí. wọ́n kábíyèsí ò yọjú. tí wọn bá yọjú wọn rán Balógun wọn wá wọn sì dẹgbọ kó Olúbàdàn wá. bẹ́ẹ̀ni. ọ̀pá tí Ṣèyí Mákindé tó gbé fún Ládọjà gẹ́gẹ́ bí ọba Olúbàdàn fi Ìbàdàn land ni wọ́n gbé wà. sátọ̀sẹ̀ ó sì ti dúró pé Olúbàdàn ti wà láàrin. ẹgbẹ́ ẹ mẹ́jà dìtẹ̀ ọ̀tẹ̀ dá ọmọ yẹn ṣiṣẹ́ tó dáa ìyẹn Ṣèyí Mákindé ó ti ṣe tó dáa ọ̀rọ̀ ọmọ lọ́jọ́ fa àwa náà gbàdúrà káwọn ọmọ oníláárí káwọn ọmọ wọn ṣe dáadáa láyé. sọba wa máa ń ṣòṣèlú bọ́wọ́ sẹ́nitọ́ Sàràfà Adénàlí ó bá gbadé yìí sẹ́nitọ̀ ni wọ́n tí wọ́n wá rí sáyìn lójú ẹsẹ̀ ni àwọn náà sì ń sọ pé àwọn tó fẹ́ díje dupò gómìnà yìí wọ́n ti sọ báyìí gbangba ni wọ́n sọ pé àwọn náà fẹ́ díje dupò gómìnà. ẹnu wọn ti fi hàn mí ńgbà mo dé yìí pé wọ́n lòun náà fẹ́ dupò àbí òye ẹ̀sìn gbogbo ní tí kálukú bá ń wá Ọlọ́run ò fi lè lọ àbọ̀ nǹkan mi àmọ́ kọ́ mọ́ kan ètò ọba Ìbàdàn kó tí ẹ lè kàn kálukú ń janu lásán ni ọ̀dọ́ àwọn ò ní gbà àwọn ò ní gbà ilé kan kí ń jọba ń bàdàn náà mọ̀lẹ́bí tí ọ̀tọ̀ mọ̀lẹ́bí tèmi ọ̀tọ̀ èyí ṣe wá fi orí mọ̀lẹ́bí tèmi ajẹ́ bí mọ̀lẹ́bí tèmi yìí wàá fi máa wo tiẹ̀ ẹ wà bá ibi tèmi jẹ́ rárá o. kí sẹ́nitọ́ Sàràfà Adénàlí kó fa ọ̀rọ̀ lọ́ba ilé kọ́ lọ ọba jẹ gọ́fìnà kọ́ lọ jẹ́ tó ti èyí náà ètò jẹ́ ọwọ́ gómìnà ni wọ́n bá ní wọ́n béèrè nǹkan Tinubu béèrè bó lọ́yọ́ ṣe rí lónìí wọn ò ní pè mí wọn ò ní pè àwọn òsì ní pè Sàràfà ọwọ́ Ṣèyí Mákindé ni wọ́n pè. ṣùgbọ́n tí sẹ́nitọ́ Sàràfà Adénàlí bá gbàdéhùn ṣé wọ́n fẹ́ wá sọ́dọ̀ yín adé sáde wọn yé tí. àjọ ń ṣèpàdé lọ́balọ́ba ni. wọn ò dádé o. kò dádé sẹ́mi ti ṣe. wọ́n tún sọ láìpẹ́ gan pé. bí ẹ gbọ́ tí n tó bó ṣe wù ú nù. tó ti yẹ yín sí bó ṣe wù ú nù. kí ni ìgbésẹ̀ tó kàn fún ọ nígbà wọn bá ti jẹ ọba báyìí pẹ̀lú bí ìjọba ṣe ní wọ́n ti jọba o wọ́n fẹ́ wọ́n kọ̀ láì sí bẹ́ẹ̀ sẹ́nitọ́ Sàràfà Àlí ó ti jọba. ọ̀dà mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ ẹ. ok. local government mọ́kànlá la ní. bẹ́ẹ̀ni. àwọn ọba mọ́kànlá ni wọ́n yàn. bẹ́ẹ̀ni. local government kọ̀ọ̀kan lọ́ba kọ̀ọ̀kan wà. Sàràfà wà lẹ́gbẹ́dá sọ wọ́n ń rú lẹ́gbẹ́dá àbí òru ìlú bẹ̀. tí wọ́n ń rú bẹ̀. sọ tó ló wá ń ṣe chairman traditional council bẹ̀ Àbámídù Ajíbádé. o ò tí gbọ́ kò yé ọ. ó ti fẹ́ yé. àwa mọ́kànlá ni wá. local government mọ́kànlá ló wà Ìbàdàn. Sàràfà ló ní ẹgbẹ́ dátà wà tí mo kọ́lé tí mo gbé. Sàràfà ló wà ní ìcháàjì bí traditional council. ètò bí traditional council ó ṣe náwó bẹ̀ everything owó Sàràfà ló wà. èyí sọwọ́ èmi Hamidu Ajíbádé Salaudeen. kódà sí lọ́wọ́ Olúbàdàn. kálukú di local government ẹ̀ mú ni. ẹ má jà fàtọ̀ ọ̀tẹ̀ bá ń tọ́ da jẹ́. ṣùgbọ́n ọ̀gá ṣé kò ní bá ní ṣe meeting mọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí traditional council ṣé kò ní ṣe 11 local 11 ohun tá à ń ṣe meeting yẹn lábẹ́ ọba wa ọba àwọn ọba Adéwọ̀lú Ládọjà ṣé òní bá àjọ ń ṣèpàdé ní. sẹ́nitọ́ Sàràfà Adénàlí tí wọ́n ti dọba yìí o ṣé ipò sẹ́nitọ̀ wọ́n máa ń sin sóṣèlú wọn ti kọ̀wé pípọ̀ lẹ́kìnní ọ̀rọ̀. ní constitution Nigeria constitution kò pé kọ́ bá ọmọ jẹ gómìnà o. ẹ lọ kí wọ́n lọ wo constitution dáadáa o. ọwọ́ à ń bẹ̀ ọ jẹ gómìnà kò jẹ gómìnà kò dìbà rẹ̀ wípé kọ́mọ wo bọ́yì bákà kọ́mọ jẹ o. Adésọjí Adérẹ̀mí gómìnà ọba Ọọ̀ni of Ifẹ̀ ni. ó dẹ̀ jẹ gómìnà Western Region. èmi ò nínú constitution èmi ò tí ì rí bí wọ́n ti sọ pé ọba o tó bá jọba kò lè jẹ gómìnà kò sí
òfin federal government dẹ̀ nìyẹn federal government ló ní àṣẹ. sẹ́yìn Ìbàdàn lẹ wá sí òfin pé ẹnìkan kò gbọ́dọ̀ ṣòṣèlú torí pé ẹ̀yin náà dọba yìí náà ní ṣòṣèlú mọ́. ọgbọ́n bọ́bá ó kọ́ tọ́ bá wu ni là á jẹ́ lẹ́yìn òdìṣẹ́ ẹ̀ sọ̀gbọ́n mi ní tó ṣàpọ́nlé fáwa tá a jọba torí pé nísìn tí n bá ń ṣòṣèlú ṣé ti PDP ní màá ṣe ni àbí ti APC àbí ti NDC àbí ti PRP. tó wa náà wò pé n tí wọ́n bá pè lọ́ba àbí òye yín náà n tí wọ́n bá pè lọ́ba ó ti jẹ́ dópin òpin oyè ní lọ jẹun lẹ́yìn ọba akélé tó fẹ́ jẹ kò sí mọ́ ọjọ́ náà bí. tíbi sẹ́nitọ̀ Sàràfà náà bá ti gbà á ipò sẹ́nitọ̀ lẹ̀ àti ipò gómìnà tí láwọn fẹ́ ṣe yìí. ọba ni ó ti dọba ọ̀rẹ́dì olówó wà ní ìcháàjì kéde orúkọ ẹ̀ Ẹgbẹ́dá local government tó ti ní oní control bí Ẹgbẹ́dá local government ìyẹn ọ̀dẹ̀ kan gọ́vnà bá lọ tó ń ṣe pé kínní kò sí constitution tó ní kọ́mọ́ dìbò ìyẹn náà ní kí àwọn gọ́vnà wa kí wọ́n lọ wò pé kò sí constitution tó stop Sàràfà ní pé kọ́mọ́ dìbò kò sí. ẹlẹ́ẹ̀kejì ẹ bá wọn kan wọ́n kọ̀wé lọ bá Ṣèyí Mákindé pé kó fáwọn aládé àwọn ṣé Ṣèyí Mákindé nìkan ló fẹ́ jẹ ni ẹ bá àwọn mẹ́ta ni lẹ́kìn níyẹn kan kí wọ́n ṣèwádìí wọn ò ṣèwádìí èèyàn ọ̀nà tá a fẹ́ máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá àwòsíbìlẹ̀ ẹ̀mí ṣètò ẹ̀rọ jì máa kọjá o ẹ má bà Olúbàdàn ló kọjá ẹ sì má bà Ṣèyí Mákindé ló kọjá. nígbà tí sẹ́nitọ̀ Sàràfà dín àlẹ́ ò gba adé yìí ìyàwó ní kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kọ sí. ṣé ọgbọ̀n tó ló bí ṣẹlẹ̀ kan wọn ti bí wọn. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá kọ̀ àwọn ní aláṣẹ lórí. ní sùúrù àwọn aláṣẹ lórí wa gómìnà aláṣẹ lórí gbogbo wa ẹ máa fi yèdè o mo kọ́ ọ lápẹẹrẹ o só ti yé yín náà ká sọ pé ọba Olúbàdàn nísìnyí pé òun fẹ́ bẹ́ẹ̀ nìkan jáná wa nísìnyí yóò rìpọ́tù fún gómìnà ẹ má sọ pé kò sí bẹ́ẹ̀ kọ́ sọ. abọ́bàjáde gbogbo wa ọba Adétúnjí ó ní ọdún ó tà fi lọ tá a lọ sí mítìn lọ́dọ̀ rẹ̀ sọ lè yọ wá lóye ni ọba wa gan ló parí ọ̀rọ̀ yẹn. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.